méje lógún o méje nìrè o tilé wa ló lórí wọn ògún onílé òní jàjà o ògún onílé tẹ̀rí ní gbogbo jàjà ògún onígbàjámọ̀ irun orí ní jẹ ògún oníkọlà ajẹ̀gbín ògún gbẹ̀nà afẹrukúborí ògún má jẹ́ ráyìn ìrìn rẹ̀ o àyìnrín ògún ó ṣe rí lákàáyé dákun má jẹ́ ráyìn ìrìn rẹ̀ tọmọtọmọ. Ògún ni wọ́n máa sìn o Ògún ni wọ́n máa sìn Ògún dára púpọ̀ gan aláìmọ̀kànmọ̀kàn wọn á ní bí Ògún bá gbalé àwọn ó sì gboko lọ Ògún tó gbalé ó lè gbodò yóò tún gboko lọ́wọ́ ẹni iṣẹ́ Ògún yìí ó dáa gan òun náà ní ọdẹ ìpàrí ọdẹ tí ó sì pé méjì àwọn bàbá wa wà ní inú kan òun náà ní Ògún yìí dára bí Ògún ṣe wá dá inú kan ra yìí ẹ rí wípé gbogbo ẹni tí bá ń ṣe àbòsí tí bá ń gbé Ògún lọ́wọ́ irú wọn wọ̀nyí lẹ́yìn wọn yìí lálẹ́ ṣùgbọ́n tí èèyàn bá lo inú kan tí Ògún dára tí ó ṣàbòsí ọmọlàkejì tí kò báyàwó ọmọlàkejì rẹ̀ sùn yálà ọdẹ ẹgbẹ́ rẹ̀ àbálọ́wọ̀n bàbá ńlá wa òun náà ni ọdẹ fi ń ṣe kíni tọdẹ fi hàn 60 lọdẹ sì fi gbè wọ́n ọdẹ tẹ́ ń wo ọdẹ yóò lè parẹ́ kò lè parun o nítorí bàbá wa jẹ́ ká mọ̀ pé àjàsọmásọ ní ti pèrègùn ilé tí ọdẹ bá ti wù tọdẹ ti jáde tó jẹ́ pàrí ọdẹ ni yàtọ̀ fún ọdẹ wù mí tí wọ́n bá ti ń bímọ ọdẹ yẹn náà mọ̀ gorí ọdẹ ni tí wọ́n sì bá bàn lórí gun ọdẹ yẹn yóò mọ̀ gorí ọdẹ ni o ṣùgbọ́n ilé tó bá jẹ́ pé bóyá tọ̀ ìpọ́nrí wọn ò yìnbọn rí bóyá OPC dé mo dọdẹ ìlàdé dé mo dọdẹ àwọn eléyìí ò rébọn lórí gun o ọkọ wọn ò rébọn lórí gun ṣùgbọ́n tó bá jẹ́ àtọ̀lẹ̀ dọ́lẹ̀ bíi ti wà yìí torí ẹ̀mí bàbá lọ bàbá mi ni bàbá mi náà bá lọ bàbá tó bí ni bàbá tó bí bàbá mi náà bá lọ bàbá rẹ ni so ó túmọ̀ sí pé ọdẹ ò lè parẹ́ nídìílé tiwa níran tiwa ọdẹ ò lè parẹ́ bí ó ṣe mọ generate to generation to generation ni ọdẹ ò lè parẹ́ níran tiwa kò sì ní parẹ́ táyọ̀ fi dọ̀run ó kọ ọdẹ tèmítèmí jẹ́ ni Ògúnyẹmí Azeez Aya Hamzat ọmọ Bákàrè tá a bá pè lọ́dẹ ọdẹ náà ni ètí mo gbámú ẹ̀ ní tá a fi jẹ ọdẹ tó kó gbogbo wa jọ ni tí o sì gbọdọ̀ sì kí pẹ̀lú ẹ̀ ọdẹ wa wá dẹ́dẹ́ bíi wípé àwa náà là ń bẹ kó tó di pọ́lọ́pàá dé kó tó di pé sọ́jà dé àwa là ń bẹ gbogbo àwọn mú báyìí ní nǹkan kan ni tí ó kọ wọn wá tíjọba approve wọn lónìí tí wọ́n di nǹkan yìí àtàrà ọdẹ yìí ni gbogbo wọn ti lọ àmọ́ dẹgbó àmọ́ sọ́de bòde wípé nǹkan burú olè àwọn ẹni bàràdà ọ̀fun wọn ò ní lè wọnú ìlú wa tó tí àwa wà fún nù. Ògún a kì í oríkì rẹ̀ díẹ̀ níwọ̀n bàtà so àní ríjò Ògún ọkàn wo sì balẹ̀ lágbára Ọlọ́run. Méje lógún o méje nìrè o tilé wa ló lórí wọn Ògún onílé òní jàjà o Ògún onílé tẹ̀rí ní kúkú jàjà Ògún onígbàjámọ̀ irun orí ní jẹ Ògún oníkọlà ajẹ̀gbín Ògún gbẹ̀nà afẹrukúborí Ògún má jẹ́ ráyìn ìrìn rẹ̀ o àyìnrín Ògún ó ṣe rí lákàáyé dákun má jẹ́ ráyìn ìrìn rẹ̀ tọmọtọmọ gbogbo wa níṣìṣe o a ò ní ríjẹ Ògún o Ògún ò ní bínú ọjọ́ kan lọ́dọ̀ wa o Ògún ò ní bínú ọjọ́ gbogbo sí wa lágbára lọ́wọ́ aláṣekù lágbára náà bàbá ńlá wa tó ti lọ Bákàrè tó kárí gbogbo ọdẹ pátápátá àgbà ọdẹ tí a ti lọ nílùú Ẹ̀rìnlé àníríjà Ògún o lágbára Ọlọ́run àjúbà lọ́wọ́ wọn kò ní jẹ́ ká láṣìṣe o Ọlọ́run wa jẹ́ kí olúọdẹ àgbà tó wà bẹ́ẹ̀ ní Ọlọ́run jẹ́ kó gùn lẹ́mìí fún wa o
ìgbà tí wọ́n yìí a ò ní rí ogun nílùú Ẹ̀rìnlé mọ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run ogun ẹ máa kó ban ẹ máa kádà ní ṣẹlẹ̀ mọ́ o lágbára Ọlọ́run ọba bàbá náà wàá gùn lẹ́mìí yóò pẹ́ fún wa o wọ́n ti wá gùn lẹ́mìí tó bẹ́ẹ̀ ṣe lè wó pẹ́ tó Elédùmarè àwọn aláṣẹ kò ní jẹ́ káwa náà gba wájú wọn lọ o yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ o lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ò rí o.